ẹni tí í ṣe alukoro akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú APC ọ̀gbẹ́ni Felix Morka Owooma ló ti ṣe lálàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bí Peter Obi àti Rabiu Kwankwaso ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress tó ń darapọ̀ mọ́ Nigerian Democratic Congress NDC. Ẹni tí í ṣe alukoro akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún Morka èyí tó ṣe àpèjúwe bí wọ́n ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú ADC náà darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì tó ṣe àpèjúwe àwọn àgbà ọ̀jẹ̀ nínú òṣèlú ọ̀hún gẹ́gẹ́ bí ẹni tí ò mọ ohun tí wọ́n ń ṣe, èyí tí ọ̀pọ̀lọ́ wọn tó ń wá ibi tó tutù láti bà sí. Morka ní bẹ́ẹ̀ bá wò ó dáadáa ẹ ti rí wípé kò sí àpẹẹrẹ ẹni tó ṣetán láti tukọ̀ àbí láti darí orílẹ̀-èdè Nàìjíríà lára Peter Obi àti Rabiu Musa Kwankwaso. Ó ní tí kì í bá ṣe bẹ́ẹ̀ wọn ò ní máa kúrò láti inú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sí kan. Ó ní láàrin oṣù péréte wọ́n ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú bíi méjì, léyìí tó jẹ́ wípé ibi tí wọ́n tún lọ yìí kò tí ì sí àrídájú wípé wọn yóò dúró síbẹ̀ síwájú ètò ìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Morka wá ní ẹni tí ó bá tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tàbí ẹni tí ó bá darí orílẹ̀-èdè, agbègbè tàbí ìpínlẹ̀, onítọ̀hún gbọ́dọ̀ ní ìfaradà láti ṣe ohun tó tọ́ kó fi ara rẹ̀ jìn fún ìtura àti ìlọsíwájú agbègbè tàbí orílẹ̀-èdè. Ó ní ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Peter Obi àti Rabiu Musa Kwankwaso wọn ò ṣetán láti jẹyà, bẹ́ẹ̀ sì rèé wọn ò ṣetán láti fara wọn jìn bí kò ṣe wípé ibi tó ti dáa, ibi tó tutù ńlọpọlọ wọn ṣetán láti bà sí. Ọbẹ̀ tó jiná ni wọ́n fẹ́ máa yọ àbọ̀ àbí àwòtì láti wù kí wọ́n jẹ. Gẹ́gẹ́ bí Morka tó sọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ móhùnmáwòrán kan ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí. Ìròyìn Fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ̀wẹ̀, Peter Obi èyí tó ṣẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC tòun ti Rabiu Musa Kwankwaso lọ́jọ́ Àìkú ọ̀sẹ̀ tuntun tí a wà nínú rẹ̀ yìí, òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà láti ṣera wọn ní òṣùṣù ọwọ̀ kí wọ́n sì dira wọn mú ṣímúṣímú dáadáa. Bákan náà kí wọ́n má ṣe fi àyè sílẹ̀ fún ògiri wọn kí aláǹgbá kó má bàa ráyè wọbẹ̀. Peter Obi èyí tó sọ̀rọ̀ yìí nílé ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú NDC eyín amòfin àgbà sẹ́nẹ́tọ̀ Siriake Dixon níbẹ̀ ló ti sọ̀rọ̀ yìí wípé bí wọ́n bá wò ó ẹgbẹ́ òṣèlú NDC jẹ́ ẹgbẹ́ òṣèlú èyí tó jẹ́ pé wọ́n gba tọ́ ara wọn dámì, wọ́n sì ṣetán láti mú àyípadà rere bá ètò ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Nípa ìdí èyí kí oníkálukú wọn nínú ẹgbẹ́ òṣèlú náà kí wọ́n dira wọn mú, kí wọ́n ṣera wọn lóṣùṣù ọwọ̀, kí wọ́n sì rí dájú wípé tí wọ́n bá ṣera wọn kán bára wọn wí nínú ilé, kí wọ́n má gbé ọ̀rọ̀ ọ̀hún relé ẹjọ́, léyìí tí ó máa tú àṣírí gbogbo ohun tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn èyí tó ti ẹnu Peter Obi jáde lásìkò èyí tó lọ sílé ẹni tó jẹ́ aṣíwájú ẹgbẹ́ òṣèlú náà àtòun àti àwọn alátìlẹyìn rẹ̀ tó fi mọ́ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún àti Rabiu Musa Kwankwaso. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó ní àfojúsùn ẹgbẹ́ òṣèlú NDC náà ni láti mú àyípadà rere bá orílẹ̀-èdè Nàìjíríà, láti gba orílẹ̀-èdè Nàìjíríà là kúrò nínú hílàhílò èyí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n kó sí àti ọ̀wọ́n gógó èyí tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ olówó di tálákà, tó ti sọ tálákà di akúṣẹ̀ẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní àfojúsùn àwọn rèé tó sì dá òun lójú pé ẹ̀kọ́ yóò ṣojú mímu fún ẹgbẹ́ òṣèlú NDC nínú ètò ìbò ọdún 2027.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn mà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ dáadáa lórí ìkọlù èyí tó wáyé ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá ní ìlú Abẹ́òkúta níbi tí ènìyàn méjì ti jọ́lọ́run bá nípè níbi ìkọlù wàhálà ọ̀hún, gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn látẹnu alukoro wọn Babáṣèyí Olúṣèyí, èyí tó ṣe é lálàyé wípé ìkọlù ọ̀hún ló jẹ́ ti àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó sì jẹ́ wípé ènìyàn méjì ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ, yàtọ̀ sí ìròyìn kan tó kọ́kọ́ jáde wípé àwọn tí wọ́n wá síbi ìpolongo àti ṣíṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ tí ó máa ṣe àtìlẹ́yìn fún Yáyì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2027 ní ìkọlù ọ̀hún ti wá tí àwọn méjì tí wọ́n sì jẹ́ Ọlọ́run ọba nípè, ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ní irọ́ tó jìnnà sí òótọ́ ní ìròyìn náà. Ó ní ìkọlù náà kò ní ṣe pẹ̀lú ètò ìfilọ́lẹ̀ ti Yáyì èyí tó wáyé ní gbọ̀ngàn ìgbafẹ́ èyí tó wà ní ààfin Aké ní ìlú Abẹ́òkúta. Gẹ́gẹ́ bí ìròyìn èyí tí iléeṣẹ́ ọlọ́pàá ṣe lálàyé, wọ́n ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà níléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní Òkè Tòkú nílùú Abẹ́òkúta ṣe lálàyé wípé ìkọlù ọ̀hún ló wáyé ní nǹkan bíi aago 3:15 ní ọ̀sán, eyín ní ọjọ́ Sunday, èyí tó sì jẹ́ wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ló dá wàhálà ọ̀hún sílẹ̀ nínú gbọ̀ngàn Centenary èyí tó ń bẹ ní Aké lọ síbi ilé ìfowópamọ́ Lotus èyí tó wá sí Ìjẹmọ̀ Àgbádú, níbi tí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún ti kọlura wọn tí ènìyàn méjì tó sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Babáṣèyí sọ wípé kì í ṣe àwọn ènìyàn tó wá síbi ìfilọ́lẹ̀ ẹgbẹ́ tí ó máa ṣe ìpolongo fún Yáyì ń ló kọlura wọn, bí kò ṣe wípé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ń ló kọlura wọn tí wọ́n sì pa ènìyàn méjì. Látàrí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ èyí tó wáyé lójú òpópónà márosẹ̀ Ìbàdàn sílùú Èkó, ènìyàn 3 bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ẹni tí í ṣe agbẹnusọ fún àjọ tó ń rí sí ìgbòkègbodò ọ̀rọ̀ ọkọ̀ ojú pópó ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Afọlábí Ọdúnsì ṣe é lálàyé wípé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ọ̀hún èyí tó wáyé òun ló mú ènìyàn 3 jẹ́ Ọlọ́run bá nípè nígbà tí ènìyàn kan tóun fara pa táwọn 4 yòókù tí wọ́n wà láyọ̀ òun àlàáfíà. Ṣe é lálàyé ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 1 ọ̀sán ó kọjá ìṣẹ́jú 4 ní agbègbè ìlú kan tí wọ́n pè ní Oníwọ́rọ̀ léyìí tó wà lójú òpópónà márosẹ̀ Ìbàdàn sílùú Èkó, níbi tí ọkọ̀ jíìpù Lexus kan àti alùpùpù kan tí wọ́n ti kọlura wọn. Wọ́n ní àpapọ̀ àwọn ènìyàn èyí tó wà níbi ìṣẹ̀lẹ̀ jàǹbá ọ̀hún wọ́n jẹ́ 8, ní ìgbà tí ọkùnrin jẹ́ 6, obìnrin 2. Nínú àwọn ènìyàn 8 ọ̀hún lènìyàn 3 jẹ́ Ọlọ́run bá nípè lójú ẹsẹ̀ níbi ìṣẹ̀lẹ̀ náà tí ènìyàn kan sì fara pa èyí tí wọ́n ti gbé lọ sílé ìwòsàn fún ìtọ́jú, nígbà tí àwọn 4 yòókù tí nǹkan kan ò ṣe wọ́n èyí tí wọ́n wà láyọ̀ òun àlàáfíà. Alukoro fún àjọ FRSA Eyín Ọdúnsì ní àwọn ènìyàn 3 ọ̀hún tó jẹ́ Ọlọ́run bá nípè ni wọ́n ti gbé lọ sí ààyè ìgbókùpamọ́sí, tó wá sì ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ọkọ̀ lójú pópó láti máa ṣe pẹ̀lẹ́kùtù, láti máa sa eré àsápajúdé, nítorí pé eré àsápajúdé yìí ń ló ń ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ àwọn jàǹbá èyí tó ń wáyé lójú pópó. Ní àkótán nínú ìròyìn wa fún ti tòní, lórí ìjà tí ẹ̀ṣẹ́ àwọn afẹ̀ṣẹ́kù bí òjò èyí tó wáyé láàrin àwọn amúlùúdùn lórílẹ̀‐èdè wa Nàìjíríà láàrin Portable àti Kata Efe ní ọjọ́ Jímọ̀ èyí tó kọjá nílùú Èkó. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gbajúgbajà amúlùúdùn mà ni wọ́n ti sọ ojú ìwòye wọn lórí ìjà ọ̀hún èyí tó wáyé láàrin Kata Efe àti Portable, èyí tí Kata Efe fi àgbà àwọn Portable nínú ìjà
afẹ̀ṣẹ́kù bí òjò ọ̀hún èyí tó wáyé. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ wípé Kata Efe ó lè na Portable lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìdúkokò mọ́ ìhalẹ̀ àti ẹnu èyí tí Portable tó ti fọ́n dàálẹ̀ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé bí ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lòun yóò na Kata Efe àti wípé Kata Efe kò ní lè dìde níbi tóun bá nà sí o. Wọ́n ní ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu wípé Kata Efe fi ẹ̀ṣẹ́ tún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti bàjẹ́ lára Portable ṣe, léyìí tó sì já ewé olúborí pẹ̀lú owó èyí tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà 10 náírà èyí tí wọ́n gbé sílẹ̀ gẹ́gẹ́ bí owó ìjà èyí tí Kata Efe sì já ewé olúborí tó gba mílíọ̀nù 10 náírà náà. Lára àwọn ènìyàn tí wọ́n fi Portable tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ iná ńlá ti rí Cute Abiola èyí tó ṣe fọ́nrán adẹ́rìn pòṣónú kékeré kan, fọ́nrán apanilẹ́rìn ọ̀hún èyí tó fi sórí ayélujára níbi tí Portable àti babaláwo rẹ̀ tí wọ́n ti jọ wọ ìjàkadì yá ìjà mọ́ra wọn lọ́wọ́ lórí ẹ̀rọ alágbèéká. Lórí fọ́nrán adẹ́rìn àti adẹ́rìn pa ẹni èyí tí Cute Abiola ṣe yìí fi hàn wípé Portable ó ti jẹ ọ̀pọ̀lọpọ̀ ìyà. Bákan náà, Ubi Franklin òun náà sọ wípé ó yà òun lẹ́nu wípé Kata Efe fojú Portable gbolẹ̀. Slantan òun náà sọ wípé ẹnu lásán bí àjàkàrà òun ni Portable ní, tó fi mọ́ TJ Omori tóun náà sọ wípé Portable jẹ ìyà bí ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ Kata Efe àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí tí wọ́n ní wọ́n fi ẹ̀ṣẹ́ yọ eyín Portable nínú ìjà ọ̀hún tó sì pàdánù sọ́wọ́ Kata Efe. Tó ẹ̀yin ará, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́nu aláǹfààní láti gbọ́ tòrò míì nílé iṣẹ́ wa, mo gbà á ní àdúrà wípé ilé ò ní lé wa, ọ̀nà ò ní nà wá. Fúnmi Adénúgà ńlọmúròyìn wá sí ojú ìwòran yín. Ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa. Ire o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa ń bì láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited